ọlọ́jọ́ yìí happy birthday to you. 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 ọlọ́jọ́ yìí bí akíyẹ pé ó kú oríire ẹ̀mí ẹ̀ tó lè kàn ó bàbá ẹ̀ dúpẹ́ ẹ̀mí ẹ̀ àti púpọ̀ ẹ̀mí ẹ̀ àti púpọ̀. ọmọ aláṣẹ mo ní wá wò lájà ń kí àlàyé ń tòṣùmàrì bá a bá pèrè àparò ajá po ẹlẹgbẹ́ ẹja lọ ẹja ilé ọmọ ọlọ́jọ́ òbí ẹja ilé ẹnìkan mi ò nínú re òní gan ni bàbá wa Olújídé Mákindé ń sọjọ́ òbí ẹja ká sọ kọ́rùn ẹja lọ bá wọn ṣayẹyẹ bàtà òsì òde òye ẹja lọ bá wọn ṣe fàájì okú ọdún ọmọ ẹ̀ sọ́ọ̀kù yí ọmọ adìyílẹ̀ dógún ní bàbá yín Ìkòyí òrógun jà ó jàgbòrò ọlọ́kú ọdún olówó orí Fọláṣadé ọmọbìnrin tó dúdú láwọ̀ tí ò lẹ́jọ́ nú arẹwà obìnrin adámọ́kù síbì kan ẹwà rẹ̀ sì ń wúyàn bàbá àtọ́mí sìn lọ́lá Olódùmarè òní kánjú kú bàbá àtọ̀mí wá jẹ́jẹ́ lọ́kọ́gbó jẹ́jẹ́ làdágbó rìngún gbódù àwọn kì í kánjú kú lọ́lá Olódùmarè òní kánjú kú ìwọ ti ṣayẹyẹ 50 ọdún lọ́lá Olódùmarè kó o ṣe jù bẹ́ẹ̀ lọ lọ́lá Olúwa kó o lékún lọ́mọ níre bàbá tèmi lolúwa lọ́lá Olódùmarè iwájú lójúkùn ń gbé lọ́lá Ọlọ́run òní rẹ̀yìn láéláé ìwọ mọ̀ bí abẹ níbẹ̀ sùn ìran àwọn àtẹlẹsẹ̀ wọn sì máa bẹ̀nà bàbá tíntìrì jẹ́jẹ́ nílọ kì í bínú èèyàn rárá ẹni mo mọ̀ oníwà tútù jẹ́jẹ́ nílọ kì í yànyàn ní pọ̀sí. Olújídé tó bá ń gbọ́ mi ṣèbí civic ló pè mí ń bò ń kẹ́lẹ́ ìyẹn Mr and Mrs Àpáta wọn lọ́mọ aláṣẹ wá bá ń kí bọ̀dá mi wá bá ń kó nínú re ẹ wá bá ń kó olùfẹ́ mẹ̀kúnnù ẹni tó ń jẹ tó ń fẹ́ kọ́mọlàkejì ó ń jẹ ni olówó orí Fọláṣadé tí wáre fún ni ọ̀jọ̀gbẹ́ èèyàn tó níwà tútù tó yàtọ̀. Òkú ọdún ọ̀jọ̀gbọ́n Farming and Poultry Consultant. Civic ló wá jó yé mi, ó ní gbogbo ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹrin ó ní ṣe bí lọ́jọ́ òbí rẹ̀. Bàbá àwọn Olújídé ẹ̀yìn ti sọdún èyí kọ́ lọ́rùn ọba jẹ́ ẹ̀sùn èyí tó pọ̀. Mr and Mrs Àpáta wọ́n wá ní kínkín wọ́n ní kínkín kì í délédélé. Ọya járe lé bàbá rẹ̀ járe bí wọ́n gbé bí ẹ lọ́mọ. Ìkòyí ò jìnnà débi ká wá wọ mọ́tò débẹ̀. Òkú ọdún ọmọ Ìkòyí ẹ̀sọ́ ọmọ ẹrú fìsànfìsàn. Ìyá mi lọ́lú ọlọ́ta ẹjí. Lókú ọdún ọmọ alérí ikú kọ́gún. Ọmọ aṣíwájú àkókùnrin dàgbà ọfà sọ́fún ọmọ akọ̀fún yọ̀yọ̀ dàgbà ọfà lẹ̀. Olújídé lè bàbá yín Ìkòyí òrógun jà ó jàgbòrò. Lókú ọdún ọmọ ọgá ọmọ gbẹdú. Tẹ́ńbọ́kún àjàwẹ̀yìn ló múlé Oníkòyí wù mí. Ogun ojúmọ́rú lè bàbá yín sún mi lọ. Bí bàbá yín ogun burú ràn Ìkòyí ò délé pé. Ogun burú ràn Ìkòyí ò lè pera wọn lóko. Adó òjònú Ìkòyí lé gbọ́n. Alákòóta mìíràn bàbá wọn lọ sógun. Ogun pa wọ́n kà á dọ́ta. Ìdílé sún lẹ́ẹ̀rìndé sùn ta. Bí bàbá yín èyí tó kù náà lẹ́ẹ̀rí mọ́. Bàbá yín ta ló sọ pé Ìkòyí ò nílé. Ẹgbọ́n ta ń la bí ọlọ́, ta ń la bí osùn, ta ń la bí ẹ̀rù àsùsù ní BMS ó pé pọ̀ sí. Alápá sílẹ̀ ogun ló lọ, ọlọ́bẹ sílẹ̀ ogun ló lọ, onípínpínpínpín ogun nílọ. Bí bàbá yín igúnnugún balẹ̀ igúnnugún jorí ìran àwọn àkàlàmọ̀gbò wọn balẹ̀ wọn àjẹ̀dọ̀. Tètèrè ó tètèrè balẹ̀ ọjẹ́ fún akọni. Òkú ọdún ọmọ tètèrè orí ìrókò ọmọ kánnakánná orí oró. Òkú ọdún ọmọ àjànàkú tó ń jẹ lẹ́nu òsè. Ọmọ gbélégbégbé gbéjùgbé awẹ́ gbé fìdí tìgbélé ogbó. Gbé lálùpọ̀. Ọ̀tún yóò túmọ̀ pé bìkan là á gbé mọ́ òkú ọdún ọmọ àdọ̀bálẹ̀ jagun bí arọ. Olówó orí Fọláṣadé ó yá tẹ́wọ́ jẹ́ ń súre fún ẹ. Àgbo ewu ni tìrí àdàgbà ó mu nítòsí àgbórá kòròǹtì. Jẹ́jẹ́ lọ́kọ́ gbó jẹ́jẹ́ làdágbó pèrègún gbódù àwọn kì í kánjú kú. Lọ́lá Olódùmarè ò ní kánjú kú. Ìwọ ti sọdún èyí kọ́ lọ́rùn ọba jẹ́ oṣù yìí tó pọ̀. Tèmi Mr and Mrs Àpáta ìyẹn civic. Àwọn gan ni wọ́n ní kí n fèyí kérédélé ọmọ aláṣẹ ló kọ tèmi. Àlàbá yín tí ò ní bèjì rí. Ó ní àríre bára wa ṣe ẹjẹ́ àjọ sàmìẹ́.